ara wọn táwọn náà celebrate pé kàlẹ́ndà ìjìra wọlé wọ́n lè ti kóra wọn lọ stadium wọn àwọn lèmáàmù wọn á dúró pẹ̀lú láwàní wọn ní káwọn ọmọ máa máàtì wájú àwọn arọ́ lásán ẹ̀sìn bẹ́ńlẹ̀ tí wọ́n ní kí wọ́n ṣe wọn ò ṣe èyí tí wọ́n bá ní wọ́n fi wẹ̀ òní wọ́n ń gbé mu èyí tí wọ́n ní wọ́n gbé mu ni wọ́n máa yí sórí tí wọ́n máa fi wẹ̀ ńgbà téèyàn bá ti máa ń pẹ̀ ẹ̀sìn àbọ̀ máa ń parẹ́ ìfẹ́ nú dàlámù níbo wọn ti ní kẹ́ ẹ máa ṣe àjọ̀dún pé ọdún ìjírà kan wọlé èwo la anábì ṣe rí ń bẹ anábì máa ti kú kó tó di pa ní kàlẹ́ndà ìjírà ayé Umar radiyallahu anhu ni wọ́n tó fi kàlẹ́ndà ìjírà ni wọ́n tó fi sí abẹ́ pé ká máa lò nígbà tí wọ́n ní tọ́ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ déètì wo la máa fi kọ́ so àwọn sàhábà dámọ̀ràn ẹnìkan ní ká ṣe ọjọ́ táwọn ibi kọ́kọ́ wá sí Medina ká fi ṣèjọ́ àkọ́kọ́ nù kàlẹ́ndà wa mẹ́sẹ̀ gbá wọlé nù ó ṣe wá di ní táwọn máa ṣàjọyọ̀ lé lórí ànábì ló fi lélẹ̀ ni ẹnìkan ní sọba nàbí sọ pé aleikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di aradi fihun njẹ́ wa ni Umar wa sọdún hijira ẹ̀mú wa. tó ń torí de eléyìí gbogbo ẹ̀ náà ni ẹ dá lọ́dọ̀ yín ẹ̀yin tí gbogbo ẹ̀ dá lọ́dọ̀ yín ẹ pò gbẹ́mu kẹ́ fi búrẹ́dì sí